tẹ́jọ́ lọ sí Jamaitu wọ́n ní kí n má pè yín ní Wasiu oníṣàwòrò lẹ́sẹ̀ nítorí pé wọ́n náà bí kú nìyí so kílẹ̀ ń wá nídìí Àwùjalẹ̀ ní ìwà tó dáa ẹ máa ń sọ̀rọ̀ jàùjàù ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ sí odindi ọba Olúwo tẹ́ yẹ̀yẹ́ Olúwo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ ṣáńkà ọ̀rọ̀ àlùfáàṣà tẹ́ sọ sí former governor of Lagos State Akínwùmí Ambode ṣé irú yín wà lóye kó fi jọba ṣé tó bá tiẹ̀ gbé fún yín pé Wasiu gbà ó ṣó yẹ kẹ́ gbà àbí bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá jẹ́ àfọbàjẹ tó bá mú irú kárátà Wasiu Ayinde wá síwájú yín pé kẹ́ recommend fọba ṣẹ́yìn lè ṣe ṣẹ́ lè fi irú yín jọba pẹ̀lú ìwà tẹ́ni lọ́wọ́ ẹ̀yin tí ẹ lè manage matrimony ẹ lè manage obìnrin kan fún ọdún kan oṣù kan ò lọ ká má gbọ́ nǹkan kan ní orí yín drama ti pọ̀ jù ṣé irú yín wá ni wọ́n máa lord lé àwọn prominent people of Ìjẹ̀bú lórí àwọn orúkọ tẹ kọ́lẹ̀ wọ́n ní kẹwàá defend díẹ̀ torí gbogbo document ni wọ́n ní lọ́wọ́ pálí tẹ fi travel 86 èyí tẹ fi travel lọ London ní 87 èyí tẹ fi lọ sí hajj ní 89 èyí tẹ lò lọ sí Amẹ́ríkà ìgbàtọ̀ sí wèrè lọ́wọ́ wọ́n ní kẹwàá defend díẹ̀ torí kì í ṣe anífowóṣe mọ́ màṣálẹ̀ ń jẹ́ báwo lẹ ṣe arrive dé orí màṣá ẹ kó sworn affidavit wá kẹwàá defend tó jẹ́ orúkọ yín nínú gbogbo ẹ̀ torí ìgbà tójú ń pọ́n yín nǹkan oríṣiríṣi nǹkan burúkú lẹ ti gbélé ayé yìí ṣe bàbá yín Musa Àdìsá ló ń jẹ́ ẹ̀túwá ló ń jẹ́ Musa Ìjẹ̀bú ò kì í jẹ́ Musa o Haúsá ò dẹ̀ kì í jẹ́ Àdìsá so ta ló bí Àdìsá Adéfowóṣe ta ni bàbá tó bí bàbá Àdìsá Àdìsá ló bí Wàsíù ta ló bí Àdìsá ta ni bàbá bàbẹ́ ibo nìdílé yín ibo lágbólé yín ẹ tọ́ka sí kọ́nà bèrè yín bẹ̀ kò ń ṣe ilé ojúṣàgbọ́lá tẹ́kọ́ o ilé tẹ́ ti ṣẹ̀wá tẹ́ ti jáde torí Fìdípọ̀tẹ̀ tẹ́lẹ̀ tọmọ́ 18th century ní orúkọ Fìdípọ̀tẹ̀ jáde Fìdípọ̀tẹ̀ aka ni kò kí ń ṣe orúkọ èèyàn ọba tó fi ìdí ọ̀tẹ̀ polẹ̀ torí gbogbo àwọn èèyàn tó bá dìtẹ̀ pẹ̀lú ẹ̀ ó máa ń kọ́ńkà wọn ni ìdítọ́ ẹ nickname ẹ̀ ní Fìdípọ̀tẹ̀ nìyẹn so a lè trace ìran yín mẹ́rin back to 18th century ta ló bí Musa bàbá yín Àdìsá ta ló bí bàbá ta ni bàbá bàbẹ́ ìyẹn lọ́rí kẹ́ wá sọ o kò ṣe pé kẹ́ máa kọrin pé entitlement yín ẹ̀ẹ̀tọ́ mọ́ wọn ní ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó ti ń jẹ ọba so ẹ má fi ọkàn sí wọn ò fẹ́ yín bẹ̀ ìdí tẹ́ rí pé kò sí ẹ̀dá kan tó bọ́ta láti sọ pé yes òun tọmọ Wàsíù àmọ́ àbúrò bàbá yín àmọ́ ẹ̀gbọ́n bàbá yín àmọ́ àbúrò títí yín àmọ́ ẹ̀gbọ́n yín ẹ kó wọn jáde kó wá defend yín wọ́n ní tẹ́ bá tó kẹ́ máa bọ̀ nílé ńlá. ṣé ti rí nǹkan tí mo ṣe play kínní mo refer back ṣe mo pé lóòótọ́ he withdrew the suit pé àwọn gbé àwọn ẹbí yẹn lọ sí court bó nǹkan tí Bísóyè sọ ń bí báyìí ni àǹtí Bísí sọ wípé àwọn ẹbí yẹn ni okay sọ ẹbí tó báwo ló ṣe jẹ́ ta ni bàbá ẹ ta ni he wasn't able to. And like I said today when I saw this new letter to Governor Dàpọ̀ Abíọ́dún ohun tí mo béèrè gangan ni pé wọ́n ní wọn ò jẹ́ ká wọn bá wọn denomination process wọ́n exclude àwọn ṣé K1 ò lọ sí family meeting ni ṣé wọn ò lọ sí ṣé understand at least gbogbo bí process ṣe ń lọ ó jẹ́ káwọn náà máa contact àwọn ẹbí ṣáwọn ẹbí yẹn ló mọ̀ ni wọn pe aláàjì ni àbí kí ló ń ṣẹlẹ̀ gangan wọn mo ṣe pé bọ̀ pẹ̀lú nǹkan tí Bísóyè ń sọ yìí ó ní wọ́n nù dádì pé tó bá bí wọn rekọ́ wá sílé ńlá. He said something here mo fẹ́ kọ̀ bẹ́ẹ̀ tẹ̀ kéwọn ò dárí àwọn onítíátà wò èmi ò wá mọ lórí ọ̀rọ̀ àwọn onímọ́tò ṣe mọ̀ pé onímọ́tò làwọn náà ó ti yé yín but àwọn ọmọ onítíátà
K1 ò dá ní ọmọ ní tíátà o. Please, Kelly, get it right. I don't know of woman because it's, ọmọ ní woman, ọmọ ní mọ́tò ni wọ́n. But lórí ọ̀rọ̀ ọmọ ní tíátà, K1 ò dá ní àwọn ọmọ ní tíátà o. So that's just that. Ẹ sọ̀rọ̀ mà. Ló dà pé èèyàn kò fẹ́ sọ̀rọ̀. Ẹ ṣáà sọ fún Bísóyè pé ìjọ tó bá ṣáà ti rìn kó máa wò ẹ̀yìn ó ti tán pẹ̀lú ọ̀rọ̀ tátì mi tó bá ṣáà ti rìn tó rò ló fẹ́ pa tátì yín báyìí tó bá ṣáà ti rìn kó máa wò ẹ̀yìn. Ọ̀rọ̀ yìí pọ̀. Tó bá ti rìn kó máa wò ẹ̀yìn. Ọ̀rọ̀ yìí pọ̀. A ti dé o. Jumi, ẹ káàbọ̀, I am called. You're welcome ma. But Jumi yan ti dé láti wọ́n dé kẹ́tọ́ dé Jumi. Ẹ káalẹ́. Ẹ ṣe dádì mi tún tají ni. Wọ́n tún gbé wọn lọ, wọ́n tún gbé wọ́n pé Sanshitu kọ́ bá wọn kọ lẹ́tà wípé wọ́n exclude àwọn. Ẹ mọ̀ pọ́ là lọ́nà àwọn ọmọ oyè. Wọ́n máa ṣe. Ó rà pé ọkọ yín tó fẹ́ yàn yẹn ló wú lórí. Wọ́n ti rí pé wọ́n máa gbọ́ mú àwọn. Ọkọ yín ni Ọlọ́run. Kò fẹ́ gba defeat ẹ fílẹ̀ alábùkù ní dádì. Ẹ fílẹ̀. Alátẹnujẹ ni dádì wọn. Alábùkù. Ọ̀rọ̀ yìí pọ̀ ẹ máa ro ọmọ wọn ẹ máa ro tọrọ àti Àjíjọkẹ́ ọ̀rọ̀ yìí pọ̀. Dádì yóò mojú wọn mọ́ra bí olóko ńlá wọn. Ta ló slap àǹtí Àjọkẹ́ kò dáa kó tẹ̀ ṣe fún àǹtí Àjọkẹ́ yóò dáa ara ń ro wọn. Ẹ sọ fún dádì wọn dádì yìí àwọn náà lọ kọ ẹ̀yìn Kò bójú kò mọ́ra. ẹni káwọn náà lọ sẹ́ńpẹ́. Bàbá yẹn ṣẹ̀rù bà. Kò fẹ́ gba defeat ọkọ yín. Kò dẹ̀ mọ̀ pánù òun dẹ̀ ní bọ̀bọ̀. Àná wọn ni, dádì mi àná yín ni o. Bàbá yìí máa fẹ́ o. Bàbá yẹn ó pẹ́pẹ́ dádì yìí bọ̀bọ̀ yẹn. Èyí fẹ́ ta ni ta lè fẹ́. Bọ̀bọ̀ tó máa jẹ tó jẹ́ pé. Wọ́n máa pè yín kó ti kàn yín. Ẹ̀yin náà lẹ kọ́ àdán máa mọ̀ ojú ẹ̀yìn tó bá rìn o. Àǹtí Àjọkẹ́ máa kíù ni ó lè bọ́ sí wọn lọ́wọ́ ẹ má wòrí. Ọlọ́run lè ṣèyanu. Ọlọ́run lè ṣe. Kí lè ṣẹlẹ̀ fún dádì yín? Ẹ notice kankan lára dádì yín lẹ́nu ọjọ́ mẹ́ta. Ìjà òpin bí sẹ́yìn bí wọn pé wọn kúnlẹ̀ wọn ń dọ̀bálẹ̀ fọba wọn ti ń dọ̀bálẹ̀. Èmi náà rí. Wọ́n ti ń kọ́ bá dáadáa. Wọ́n ti ń tẹ̀ dáadáa. Wọ́n ti ń kọ̀rọ̀ mistake o. Bísóyè gan sọ pé èjì ò kódà pọ̀ fi èjì kó èjì gan ni. Nítorí bá ṣe calculate èjì yẹn, wọn ò tí tó èjì yẹn. Mo ṣe ọmọ ọdún mélòó ti tẹ̀lé barrister. Bọ̀bọ̀ yẹn sọ́mọ. Àní Bísóyè ló máa pátá tì àti Àjọkẹ́ Bísóyè. Ó wá tọ̀ wọn, ọ̀nà fún obìnrin márùn-ún lóyún nínú. Ó tó èjì yẹn. Eré mo mọ̀ ọ̀rẹ́ wọn kan ó tó bẹ̀. Wọ́n lè jọ́ ìjọba jẹ́ kí sẹ́mi èjì bọ̀ bí Bísóyè ṣe calculate ẹ̀ lóòótọ́. Auto Bola ti jò náà ó jò nítorí pé dájú orúkọ. Ó ṣe Dangote lọ tó Fọlá fẹ́. Ọ̀nà ẹ̀jọ̀ ẹ ti kọjá àyè yìí. Àwọn ọmọ sí mi lẹ́yìn ṣe má sọ̀rọ̀ wọn ẹjọ́. Bọ̀ tí wàá tí dájú bá lè lọ forí balẹ̀ fún Auto tó lọ bóyá tó bá lọ bẹ Auto bóyá gbogbo kíní máa lójútù torí pé Auto gan pọ̀ lórí ọ̀rọ̀ dájú yìí. Àbí tó bá fẹ́ fi Auto ṣó lórí. Tó bá promise Auto. Okay, auntie, what was the main reason for him behind all this? At the end of the day, he withdrew. So why is he chasing this again? I'm just confused. Like, we don't know what happened because ọ̀la ni àwọn yẹn ṣe nomination. Wọ́n ní kó ṣe nomination lọ́la and àwọn ọmọ oyè ọ̀la ló máa meet. Wọ́n dẹ̀ ti ń gbé àwọn èèyàn jáde. Ẹ wò kọ́ máa dà lówó kàn fẹ́ máa disturb ni. Enemy of progress ni broda yín ní dájú. But they've given him some things he needs to come and actually start. Wọ́n ti challenge. No, it doesn't matter. Ọyọ kúrò setting ọyọ náà ni ìgbà tí ò ṣọmọ. At least wọ́n sọ pé ọmọ fèsùbù àlàwọn. Bísóyè ti analyse àwọn points kan tó bá yẹ pé tòótọ́ your secondary school, the name of your father Musa Adisa, blah blah blah. Kọ́ lọ challenge ẹ̀ ní ìdílé ní family house àwọn fèsùbù wa. Why? Kí ló dé àwọn nìkan lọ bí síbi àwọn siblings wọn kọ́ abba. Ojú ò ti dájú yín o wà láì. At the end of the day àti Àjọkẹ́ ọ fẹ́ fèrú gbà bùkún ni. She understand. Má rò pé ó easy bẹ́ẹ̀. Ó fẹ́ fèrú gbà bùkún ni. Ó fẹ́ máa disturb, ó fẹ́ máa delay kíní wọn yẹn ni. Is a wicked man. Ó fẹ́ máa tẹ̀rí wọ́n fẹ́ delay but the question we should even be asking him. Nomination náà ni application wọlé last time náà. Aunty Bisi, the question we should even be asking him ni pé báwo ni Fìdípọ̀tẹ̀ tó ṣe tán mọ́ fún Ṣègbùwà?
ọmọ onídìílé yẹn kó má délé ọmọ onídìílé Because ọtí ẹ̀ ní kò ń ṣèjẹ̀bù nígbà tí ọkọ rárá. méjì òdóye èèyàn lóyún tí ó sọ pé fìdípọ̀tẹ̀ ní ẹ tó dẹ̀ di ọ̀sán ọjọ́ kan tó dẹ̀ ti wá sọ pé fìdípọ̀tẹ̀ kan ló máa joyè o Fùṣẹ̀ǹgbùwà ló máa joyè tó dẹ̀ tún déédéé bẹ̀rẹ̀ sí í ta mọ́ àwọn no Fùṣẹ̀ǹgbùwà no ẹbẹ̀ ní ebi tí wọ́n ẹlẹgbọn nǹkan tí Bísóyè sọ dáadáa mọ́mì Wàsíù ọkọ tó fẹ́ kì í ṣe bàbá Wàsíù Okay, ẹni sùúrù ẹ fẹ́ gbọ́ ìyẹn gangan ní ẹlẹgbọn ká nǹkan tí Bísóyè sọ dáadáa ó analyze gbogbo ẹ mute everybody ká lè get message yẹn. labalábá tó dìbò lẹ̀gún ayé ẹ̀ máa dá lẹ́kún láìpẹ́ yóò dà lákìsà nínú aṣọ. ọmọ burúkú èyí tó dọ́rù ẹ̀ wò níjọ́ sí ara lójọ́ lọ́hùn yìí pé ẹ̀yin ara wa lẹ́kṣọ̀ ṣáláhùn ṣe kì í ṣèjà o lẹ́kṣọ̀ ṣáláhùn ṣe mú tàkàdá kẹ́mú gègé kẹwàá gbòòrè tó mọ́gbọ́dá mọ́gbọ́n làwọn ọ̀nà àdé. ṣe ni Bísóyè ní kò kí gbá advice rẹ̀ ló kọrin kò kí ó bá advice o. King Wasiu Ayinde Ọmọgbọ́láhàn wọ́n ní tí ṣìgìdì bá fẹ́ tẹ́ á ní kí wọ́n gbé òun lọ sí odò lọ wẹ̀. Àwọn Yorùbá dẹ̀ ní alábòsí á lówó alábòsí á bímọ alábòsí á kọ́lé ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí kò ní dáa. Irú yín òun ni Barrister fi kọrin pé kì í gbọ́ kì í gbà ìbínú oríṣiríṣi gbogbo ibi tó bá dé ó máa ń fi owó ẹ̀ ó máa fi ń dá wàhálà lẹ̀ ni. Ìdí tí ń ṣe sọ pé ẹ fẹ́ dá wàhálà lẹ̀ lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀ yìí ni torí ẹ fẹ́ fi rán oró ni kò sí nǹkan tí ẹ fẹ́ fi ṣe ẹ kò fẹ́ rán oró. Ṣé mọ̀ pé tó bá yẹ pé wọ́n ti gọ̀ fún yín ní sọ̀lọ̀ ọmọ sọ̀lọ̀ lẹ́ẹ̀ bá máa pera yín lọ́jọ́ ìní o. Lájú ẹ̀ ẹ lò fún late Kabiru Adélájà tẹ parọ́ pé Ansarudeen grammar school ẹ lọ sí Ansarudeen rárá torí pé kí ni pass common entrance class 2 òun dẹ̀ ni ẹ ti kúrò ní school. àti ẹjọ pé lọ mú mi. bí ẹni tó wà autistic ẹ máa ń wà bí ẹni tó ní autism ìdí tó fi jẹ́ pé orin nìkan òun ni getaway yín mọ bó ṣe ń hùwà láwùjọ mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹni tẹ bá lọ sọ́dọ̀ obìnrin tó bá bímọ fún yín ẹ máa bọ́ ṣọ́lẹ̀ ẹ bọ́ bàtà lẹ̀ kóhun àtọmú ẹ̀. That is a wayward statement. Irresponsible person ló máa ń wo irú wà yẹn ẹ bọ́ bàtà lẹ̀ sọ́dọ̀ obìnrin ẹ kóhun àtọmú ẹ̀ ẹ ń disgrace àwọn ọmọ yín káàkiri. Ṣé láwọn tí wọ́n máa ń bá yín sọ̀rọ̀ orí wọn ò pé àwọn tó ń jókòó tì yín tẹ́ ẹ sọ pé ẹ ṣàdíà ọmọ orí ìtẹ́ni ọmọ 1957 lẹ pèrè ayín ta ní ìyá Wàsíù wà láyé ẹ jẹ́ ká fún wọn ní 100 years old that means pé 1925 ni wọ́n bí ìyá Wàsíù. Kí ni orúkọ ọba tó bí ṣàdíà sórí ìtẹ́ ṣàdíà ọmọ Akérédolú ní orí ìtẹ́ lọ́bí sí 100 years old tàbá yọ kúrò nínú 2025 ó máa jẹ́ 1925. Ṣé ọba tó bí ṣàdíà ò lórúkọ ni? Kí lórúkọ ìlú tí wọ́n ti bí ṣàdíà? Ṣé ìlú Péjú Èkìtì ló ń jẹ́ ní 1925? Torí àwọn tẹ máa ń bá sọ̀rọ̀ wọn lè béèrè question ní ọwọ́ yín orí ìtẹ́lọ́gbé sí kí lórúkọ ọba tó bí ṣàdíà. Now 1957 tẹ́lọ́bí yín tó bá yẹ pé máa wọ school give or take 6 years old àríró ẹ̀ ní 7 years old. So ẹ jẹ́ ká sọ pé by 1964 ẹ ti wọ primary school. Tẹ́ bá lò 6 years kú 1964 yẹn ó mì pé by 1970 ó yẹ kẹ́ ti wọ secondary school. Ṣùgbọ́n wọ́n ní ẹ fail common entrance so kò sí school kankan tó rẹ́dì láti gbà. Tegegri ò lè gbà yín Methodist ò lè gbà yín àwọn better school bíi St. Finbar's College Baptist Academy Èkó Science School kò sí ètò lè gbà yín torí nígbà yẹn wọ́n máa ti ń kọ́ school tẹ́ máa lọ tẹ́ bá parí common entrance. Àwọn unapproved school náà bíi àwọn Lateko àwọn Westco St. Timothy àti Niger Paco tẹ́ ń pè ní Niger Paco
nígbà yẹn kò sí kankan tó lè gbà yín níbi tẹ́ fẹ́ẹ̀lì dé ìdí tí màmá yín ṣe mú yín lọ sí Ìjẹ̀bú Ìṣíwọ̀ nìyẹn tẹ́ lọ bẹ̀rẹ̀ class 1 pẹ̀lú wọn ní Ansarudeen High School Ìjẹ̀bú Ìṣíwọ̀ 1972 ni wọ́n dá Ansarudeen High School sílẹ̀ so by 74 lẹ wọlé ní class 1 class 2 September tó gbọ́lúdé lọ́mọ́ lẹ fi di ẹni tí ó wà ní ẹ̀yìn Dr. Sikiru Ayinde Barrister dẹ̀ sọ wọ́n ní whisky làwọn máa ń pè yín ṣẹ́mẹ́rin tó ń pè whisky ajá ẹni tó ń jẹ́ whisky nìyẹn so Barrister tó sọ pé ọmọ òun ni yín ṣe 9 years ni Barrister gbà lọ́wọ́ yín ni because at the time tẹ́ bá kúrò school from calculation ọmọ tó bí 1957 817 lẹ kúrò ní class 2 nìyẹn o ṣé class 2 17 years old tó yẹ kó ti máa ṣe tán ló máa kúrò school ní class 2 ẹ lọ rò dáadáa torí àwọn tẹjọ gbé ní Dùmágbò lọ́ọ̀kan NEPA níbi ilé àwọn alàgbé mo ti bá wọn sọ̀rọ̀ o àwọn tẹjọ gbé àǹtí Ìyábọ̀ tí màmá wọn ta bèbí mo ti bá gbogbo wọn sọ̀rọ̀ o wọ́n ní ọkọ màmá yín bàbá òyìnbó òun ló wá láti Ìjẹ̀bú Òde pé ọ̀dọ̀ wọn ní gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú tó bá wá sẹ́kọ̀ọ́ máa ń wà bóyá ìbẹ̀lẹ̀ ti píìkì orúkọ anífowóṣe tẹ̀tí lérò pé bàbá yẹn ló bí yín torí mi ò fẹ́ àzùn pé ẹ̀ mọ bàbá yín ọkọ Ṣàdíà ìyá Wàsíù ló wá láti Ìjẹ̀bú tí wọ́n ń gbélẹ́gbẹ̀lé àwọn alàgbé so ilé yín ní Dùmágbò lọ́ọ̀kan NEPA tọ́lẹ̀ ń gbé wọ́n ní gbogbo bẹ̀ lẹ́dàrú àsọmọ́ ìkéré wọ́n lẹ̀ tẹ̀lé lẹ́kan ọmọ Dàrúṣà lọ sí Dolúwo kí lẹ ṣe ń bẹ̀ wọ́n ní obìnrin 4 ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ mú láàrin sákù yẹn tẹ fún lóyún ẹ fẹ́ Síkírà ẹ fẹ́ Bọ́láńlé àbúrò Tọ̀yọ́bọ̀ ẹ fẹ́ Káúsárà ẹ fẹ́ Ṣàlímà kí lẹ tún wá ṣe ẹ tún padà lọ mú Fẹ́tíà ọmọ Máṣà tó yẹ pé òun àti Síkírà ọmọ ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n obìnrin 5 lẹ́yìn nìkan fún ní dádì ìyá dójú tì mí. lérú yín ló yẹ kó mú kó fi jẹ ọba Aláàjì ní ìwọ ní ara gbogbo nǹkan tó sọ̀rọ̀ yín fraud ni ẹ sọ pé àtàwọn kanṣẹlọ Pélé Wúrà ẹjọ ṣiṣẹ́ sátífíkẹẹtì wo lẹ fi ṣiṣẹ́ torí ìgbà tí Dr. Wahab Dosunmu tí wọ́n mú gbogbo àwọn ọmọ Èkó tó fún wọn ṣẹ́ wọn ò lè fún yín torí pé ní sátífíkẹẹtì orin rẹ̀ ń kọ́ kiri wọ́n ní ìgbà tí ẹ lọ sí Ìṣíwọ̀ àwọn Olúkẹ́yìndé tẹgbẹ́ ní ọ̀dọ̀ wọn wọ́n lẹ́ẹ̀kí lọ class pé ìlú lẹ máa ń lù kọ́nà fọ́run kẹ́ Olúkẹ́yìndé mo ti ṣe research yín dáadáa o ẹ lè jẹ Àwùjalẹ̀ wọ́n ní ilé tó bá ń gbòòrò ọmọ àlénú léyìn ò tí dàgbà ni wọ́n lè ti gbé wọn lọ court wọn ò tí ìjọba wọn ò tí select ẹni tó máa jọba ẹjọ́ ó dìpù. lọ sí court ṣé àpẹẹrẹ dáadáa nìyẹn ẹ fẹ́ tú ìlú torí pé kò ń ṣèlú yín Aláàjì ẹ má dá wàhálà alẹ́ o mo ń sọ fún yín ẹ má dá wàhálà alẹ́ o torí wọ́n ní tí ṣìgìdì bá fẹ́ tẹ́ á ní kí wọ́n gbé òun lọ sí odò lọ wẹ̀ kì í ṣe ọmọ Ìjẹ̀bú tọmọ wọn bẹ̀ wọ́n ti bọ́ta wọ́n ti denounce yín wọ́n láwọn ò mọ̀ yín ẹ tọ́ka sí ilé tó ti bí yín ẹ yé parabulate kẹyé máa sọ jákujàku àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ kí ló dé tẹ́ ṣe lè débẹ̀. ṣé kí bá ń gbé fan. kí ló dé tí ẹ ṣe lè lọ sí AC náà nídìí AC ooru mú wọn. àbáyé àgbẹ̀ sórí síìtì. wọ́n dàbí ẹni tó wà lórí hot seat. ọmọ yín dáadáa ni pé nǹkan tẹ́ bá ti fẹ́ ṣe bá ti ń pàlẹ́ kí ló dé táwọn aláàfáà. ẹ bá pààyàn o kí ló dé. pé màmá bàbá yín ló kú ni. bí sẹ́yìn ló máa pàlájì. bọ́ọ̀ì dídì lọ wádìí bàbá yìí ni dáàdì 30 bí. àwọn àáfàá wọn lọ sílé bàbá mi ní Fìdípọ̀tẹ̀ kí ló ṣe ilé mi ni wọ́n wá ganu sí. ṣé ìyá bàbá yín ló kú tó ṣe máa lọ́lé bàbá ìyá ọ̀dọ̀ bàbá yín ni. ṣèbí ìyá yín ló kú ilé títí yín lọ́mọ bá port tó pẹ́ fẹ́ rẹ́gísítà Fìdípọ̀tẹ̀ yẹn lẹ́ ṣe fi àwọn àáfàá. ó ṣe presentation ni.
Bísóyè ó ní bó ṣe jẹ́ ní. Ẹ wá ẹjọ́ ẹ máa fún ọ. Pẹ̀lú àti Àjọkẹ́. Bísóyè ò bá sọ̀rọ̀ kò Tó ní mo bẹ̀rù ẹni o. Láti mo bẹ̀rù ẹni màá bẹ̀ fà. àti Àjọkẹ́. A máa fún Bísóyè. Àti Àjọkẹ́ jẹ́ kí bá yín pè é. Kí bá yín sọ kó wá bọ̀ lórí. A máa sún ẹ̀. Tí Bísóyè bá ṣàárín kó máa wo ẹ̀yìn. láyé kò wọ ẹ̀yìn kankan mẹ́pẹ́tẹ̀dọ̀ ni ó dúró wéwúwé. Tí tátì mi bá ta rọ́bà fún Bísóyè ó máa bá a ní. Ṣé mo bí ẹ mọ èèyàn tí Bísóyè jẹ? Ṣé o pé Tó bíbá bá ẹ ta ló ń rọ́bà bá fún tẹ́lẹ̀ Bísóyè ó máa bá a ní. ọmọ ṣòdì tó Bísóyè Tó bá máa ní ta rún ló tó máa rẹ́ ta ló níbọ̀dì. fa dádì nínú oko Bísóyè àdúró tán Bísóyè ni. fún ó wà lẹ́kọ̀ọ́ gan pàápàá ó lọ ṣọdún dádì yẹn alátẹnujẹ. dalérú. Bísóyè ó wọ́ dádì ilẹ̀ báyìí ó wọ́ bí jẹnẹrétọ̀ tó rà lálábàá. Kò dẹ̀ wọ́wọ́ o, ó ṣe research ni o. Ọ̀ ní integrity kankan ibi tí owó bá ti ń lọ náà mọ̀ bọ́ ṣe wà yẹn. Tẹ bá freely dé ká go by nǹkan tí a gbọ́ tó ń sìn yìí Bísóyè ṣe good research ni o Ọlọ́run. ó tún sọ̀tọ̀ ó ní dádì fún obìnrin 5 lóyún nínú kọ́pàdì kan náà. Obìnrin mẹ́fà ni Kò dẹ̀ wọ́n. parọ́ torí gbogbo ẹ̀ la mọ̀ kò dẹ̀ parọ́ gbogbo ẹ̀ la mọ̀. ẹ̀bẹ̀ àṣẹ ẹ̀bẹ̀ bá wí ẹ̀ má. ẹ dúró náà àti Àjọkẹ́ dádì yín fẹ́ gbádé fún no ẹ̀bẹ̀ bá wí ẹ̀ má bá jà sí kíra kẹ́nìbọ̀dì má sọ̀rọ̀ Wọ́n á gbé lọ ni wọ́n á máa kọrin wọ́n á múrù kẹ̀rẹ̀ dání tó bá jọba. àṣẹ́bìkan náà ní kò fẹ́ gbé yẹn náà lẹ̀ ọlọ́kọ̀ọ́júà. àṣẹ́bìkan náà ní Síkírátì Àlìfátì àti jáde. Ó lè. Ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni wọ́n. Ẹjọ́ ẹ̀yin mọ́mì mi ẹjọ́ ẹ má sọ̀rọ̀ má sí ìjọ ẹ lọ check blood pressure yín o. ẹlẹ́pẹ́ ẹ bá bá wí ẹ̀ má bá jà sí kíra kẹ́nìbọ̀dì má sọ̀rọ̀ lẹ́yìn Síkírá ẹ̀gbọ́n Wọládé bébì Síkírá. Àti Àjọkẹ́ wá ń sweat nínú winter ọ̀rọ̀ yìí ga o. Síkírá àwẹ̀sẹ̀ ẹ máa jó. àṣẹ Síkírá ilé fámìlì yẹn máa dùn gan tí bàbá lọ mú mẹ wọn ní máa wọ lọ fún bẹ́ẹ̀. Ó mọ ọmọ ẹ̀gbọ́n ó mọ ọmọ àbúrò àwọn cousins. 4 ni mà ẹ ti 4 ni wọ́n. Síkírá bébì Síkírá. Jẹ́rí gbogbo mẹ́fẹ̀ẹ̀fà tí Bísóyè ká sílẹ̀ ẹ pọ̀ pàpàpà. gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí Bísóyè ká sílẹ̀ yẹn àwọn tó ń meet daylight gan làwọn yẹn àìmọye àwọn tí ń bá gbọ́ lẹ́nu àwọn tó bá àwọn sáré lọ́ṣẹ̀ àwọn tó jídó lẹ́yìn odò àwọn tó lè pariwo síta àwọn ìyàwó ọ̀rẹ́ lóríṣiríṣi tó lè pariwo síta. Ẹ wò ṣẹ̀dẹ̀ lórí àwọn tó ń mú dádì yìí orí àwọn tó ń là. dádì ó dẹ̀ ní dádì tó wá pé dádì ń lo kọ́ńdọ̀mù láti dá yàtọ̀ pé dádì káríà náà bá jẹ́ tó ẹ pé. ẹ jẹ́ ká focus lórí nǹkan tá à ń sọ. kí la tún fẹ́ focus àti sọ kí la tún fẹ́ focus àti mọ̀ pé lójú kòkòrò ní dádì yìí wọ́n tó lọ́wọ́ dádì yìí dádì tó lọ́wọ́ ó lè ní dádì yìí. wọ́n dàbẹ̀ di pẹ́lẹ̀ ní dádì yìí abẹ́ẹ̀dì pẹ́lẹ̀ wọ́n ní dádì ń bẹ́ẹ̀dì. ẹ wá jẹ́ ní sísá àti Àjọkẹ́ ló jẹ́ ní sísá àkóyè sísá dádì yìí ó kó ní sísá. àti Àjọkẹ́ bá ti lọ sí péjì èèyàn kan ọmọ tó fà yẹn ló máa lọ jọ pé ìyàwó dádì mi kiri ní wọ́n sì bá domi gbóná lẹ́yìn àti dádì mi. mo rántí àdùn ní. ó lọ síbẹ̀. on a serious note ẹjọ. ó sì máa fọ́ gbogbo ẹ̀yìn àdáde ó sì máa fọ́ gímọ̀ lórí mi. wọ́n ní tí wọ́n bá dàgbà débì kan. èèyàn máa ń jogún rè èèyàn máa ń jogún jà ní. kò ṣe bí ti dádì àti Àjọkẹ́. Ṣẹ́rí ẹ má bínú mà ṣẹ́rí àwọn ọmọ kéékèèké ni ó tó ṣe bí òwe mà. Sherry, I think it's high time. I know he doesn't listen to anyone because he's very arrogant. And all he thinks... No, what ti ń gbọ́ wọn ọ̀tọ́ No, ma. Àwọn náà yà kọ́ lówó. Sherry, kini oyè yìí, he actually puts a little bit of sense into him. It kind of reflects a little bit, but he will never be a changed man. Kí ni woman tó kọrin ní Kwara yẹn? Just pretending for now. He's a very arrogant man that only thinks about pretending sin. He doesn't have any empathy. He doesn't have any feelings for anybody. Dádì àti Àjọkẹ́ náà yọ lówó lójú agbo. Ọ̀nà ìyá Alájọkẹ́ wọ́n náà yẹn lówó yẹn. Ẹ ká sáré gbọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ẹdún náà ti fi ṣe honestly mo tẹ̀ fẹ́ bring out. Yorùbá ronú tó ẹnu sùúrù ẹ̀kọ́ rò pé Ọlọ́run ṣé mo pé mo like wọn pé mo like wọn but mo kàn ń wò ni pé with gbogbo nǹkan tí Bísóyè sọ yìí tí Alhaji ò lè wọn ò sue ẹ wọn ò ṣe anything do you understand wọn ò ṣe anything next thing ẹ tún wá jáde the same oyè tọmọ ibú yín sí tó sọ ìtàn burúkú ńláńlá yìí K1 the ultimate honestly and
because Ọ̀tàjì. Daddy yóò ní ronú ni. nomination more. Why coming out again? Oh, ní ronú. Daddy yóò ní. lọ́ọ̀yà àwọn lọ́ọ̀yà náà máa jẹun. Wọ́n fẹ́ máa lo delay taxes. lọ́ọ̀yà máa sọ fún pé ó ní stand ẹ má dá wọn lóhùn. lọ́ọ̀yà máa máa jẹ́ sister. lọ́ọ̀yà máa Adéládé jẹun. ti débì. Okay, Daddy yóò ní ti jù. nǹkan tí mo fẹ́ sọ ni mà lọ́ọ̀yà tó lò tẹ bá rí antecedent lawyer yẹn you know that all he knows is money. I'm sorry. títù máa jẹun náà. Wọ́n á máa sọ pé possible. Jerry wọ́n ní tí tóbi bá dàgbà débì kan àwa ọmọ la máa ń jẹ́ òbí fún àwọn bàbá àti ìyá wa. I think it's high time his children start calling him into order. Ṣáàmù tó bá ní relationship pẹ̀lú. mo fẹ́ kọ́ sọ̀rọ̀ tán ni. ẹ má bínú mà. Jerry kò sí bí wọ́n ṣe gbọ́mọ yẹn ṣe pọ̀ tó náà Jerry wọ́n ní pé ọmọ ò lè burú títí náà ká lè fẹ́ kùn pàjẹ́. Kò sí bí Alhaji ṣe lè wọ́ọ̀sì tó náà ó sì máa ní kọ Jerry Àǹjọ́lá yẹn ó láìka Àǹjọ́lá yẹn bọ̀ ọmọdé lọmọ yẹn kò tí ì rórè òye ayé tó bá lọ ọmọ tó lè gbọ́rọ̀ sílẹ̀ nù Àǹjọ́lá ni ọmọ Fathia ó láìka ọmọ yẹn gan but I think it's high time his children start calling him into order. You see there are some things I don't want to say dementia. Àti baby lawyer yẹn náà kí yẹn náà pé wọn. ìyẹn bí bàbá ẹ̀ nìyẹn. ìyẹn mú wa bàbá ẹ̀ kò lè bá bàbá ẹ̀ sọ̀rọ̀ ìyẹn bí ó máa ń ṣàìdí bàbá ẹ̀ gan. Ọjọ́ ń tanra wọn ni ìtorí position tó yìí ń fún yín. You really have respect for him and I don't know the kind of relationship you guys have. However, èèyàn kan ló ṣáà máa gbọ́rọ̀ sílẹ̀ nù. You need to call him into order. There are some time you need to stop. Alhaji ò lè stop because ó ní disability. Alhaji ní disability. Wọ́n wà autistic. Àti àjọ kẹta tó ní tí mo lọ ni. Èmi mo sọ̀rọ̀ wá sí dúpẹ́ iṣẹ́ wa. Àtòyìntòyìn. Ó ní disability mi ní púpọ̀ fún yín. Kí ni disability wọn? Ngbà tó wá ṣe ọ̀nà fún bí báyìí hospital tó ti ṣọ̀nà fún mo ti ń ṣiṣẹ́. Alhaji ní disability because ọkọ̀ máa dédé mú nǹkan tí ò yẹ kán ṣe wọ́n máa ṣe bí ẹni tí àwọn ọmọ ẹ̀wọ̀n àwọn ọmọ kan tẹ́ pé nǹkan tí ò yẹ kágbàlagbà ṣe ẹ̀dí ẹ̀ bá Alhaji Wasiu Ayinde. Ṣé bóun ni Bísóyè fi sọ pé autism? Ó ní Alhaji bàbá yẹn kú bọ̀ bàbá yẹn ṣe nǹkan tí mo fi like bàbá yẹn sòótọ́ ihun tó ní náà ló sọ fún yín yẹn Alhaji máa ń wà bí ẹni tí ò gbádùn because oyè yóò tọ́ sí ẹ kò ní ìdíkò jà sí àwọn fáǹsì ẹ̀ náà gbé dìde inú àwọn tó gbé dìde mo ti bá kan fà á lé nínà wípé ẹ̀yin lẹ ti bàbá ìgbàǹgbóṣe nìyẹn ẹ̀yin lẹ ti wọ kárẹ́nà Ọlọ́run má jẹ́ ti pa because oyè yóò tọ́ sí ẹ àìmọyọmọ Ìjẹ̀bú Òde tó yẹ pé mọ́là Haúsá wá gbé Ìjẹ̀bú Òde tó dẹ̀ pé Yíbò gbé Ìjẹ̀bú Òde tó claim Ìjẹ̀bú Òde but I don't know ó yọ Ọlọ́run ẹ claim Ìjẹ̀bú ọ ní bàbá yóò ṣe Ìjẹ̀bú Òde kò kàn mí kò sí ìtó kàn mí pẹ̀lú ẹ̀ but why now ọ̀nà farúgbó ń bẹ̀ odò ti 70 fúnra rẹ̀ ló fúnra ẹ̀ 70 o dọ́là kan wà 70 yóò yẹ 67 wọ́n máa pé 68 lọ́dún yìí. 68 olórí burúkú wọn fẹ́ gbé ara nǹkan tá à ń sọ fún yín wọ́n ní wèrè lórí kọ́ máa bù mọ́ nǹkan orí ìtẹ́ ni bàbá àwọn wà ìyá àwọn lórí irọ́ ni. Ara mi ò gbábẹ́ ṣe analyse. àwọn ẹ̀ ò gbádùn tó bá dẹ̀ máa yẹ̀yẹ́ àwọn ìyàwó tó bímọ fún báyìí kò tẹ́ seconds. ìyẹn ló máa ń jìnnà. èmi kàn fẹ́ sọ wípé ṣáàdìbò ìwà yẹn níjọ́ tó bá jáde tó sọ̀rọ̀ síyàwó máa wá tàn máa fún ní ìtàn ìjọ yẹn obìnrin ni wà náà obìnrin máa jẹ́ náà. èmi kàn fẹ́ sọ wípé ṣẹ́rí sometimes ẹ jẹ́ ká máa ṣe rere ṣẹ́rí àwọn nǹkan tí Alhaji ṣe ló wá hàn tí wọ́n ń sìn. ṣẹ́rí Alhaji ò da from beginning kò síbẹ̀ yẹn lè ṣe pé ẹ tó wà mọ̀ nǹkan tí mo mọ̀ pẹ̀lú ẹ má bínú. ẹ má sọ̀rọ̀ ẹ jẹ́ kí I am called kó sọ̀rọ̀ tán so that àmúlẹ̀yọ̀ kọ̀ọ̀kan ẹ jẹ́ ẹ má bínú mọ́. èmi kàn fẹ́ sọ ni pé ṣẹ́rí àwọn kankan wà tẹ́ pé they don't have to tell you to stop before you know you have to stop. Àwọn kankan wà tó jẹ́ pé ó ju nǹkan bí o lè lọ. Ojú tì nìyí fọ odidi olórí àwọn onífújì. I understand. Tí ọmọdún mélòó ni Bísóyè Bísóyè is more than 50. He's my friend. Do you understand ma? However, tí Bísóyè bá lè pa irú ìtàn báyìí tó dẹ̀ dúró with confidence pé kí Alhaji wa kó wá defend ara wọn tàdé rí dádì yín kó wá defend ara wọn ìdójútì tó ju eléyìí lọ òtún sí. wọn ní ṣéèmù ni àǹtí ẹ má bínú bí tẹ sọ̀rọ̀ dé mo fowó àtọmọdé yín lẹ́nu. ẹ jẹ́ kó sọ̀rọ̀ tán alábòsí ni yín máa jù yín lẹ̀ bẹ́ẹ̀ náà lè ń bú wọn tó ń gbọ́ pẹ̀lú ọjọ́ ẹ máa ń kú wálẹ̀ fífi pẹ̀ ilẹ̀ wá bàbá yìí. ẹyẹ má sọ̀rọ̀ lọ.
So, Ajoke, I'm just going to, all I'm saying is, Ejo, I don't know the kind of relationship that Nick Pelu. Please, somebody has to call him into order. One doju tí ẹ rí pé gbogbo bẹ́ ṣe jókòó síbẹ̀ yẹn ẹ ń wá fan kiri ẹ rí fan ẹ wò bẹ́ yẹn ń sweat lórí ọ̀rọ̀ dájú. Ọ̀tọ̀ lẹni tó ṣẹ̀ ọ̀tọ̀ lẹni tó ń rin ẹ má bínú tó bá jẹ́ pé mo bu yẹn jọ nǹkan tí mo fẹ́ sọ náà nìyẹn kí dáàdi yín tó fún gbogbo high blood pressure àṣà ní dààmú ẹ ṣe máa ó dàrú. ọ̀nà ìwájú ẹ̀yẹ Yorùbá ronú ó ní ẹ̀ lè sọ̀rọ̀ dáàdi tó yẹn sọ̀rọ̀ sí tóyìntòyìn. àti Àjọkẹ́ wo bí dáàdi ṣe kó jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ. mi ò rojọ́ ẹ fi mí lẹ̀ tóyìntòyìn ẹ sọ̀rọ̀ mo ti mute yín. ó yẹ mute ẹlòmíì ẹ sọ̀rọ̀. ẹ jẹ́ kémi sọ̀rọ̀ ṣé ìfẹ́ kí n sọ̀rọ̀ ni torí àti bàbá yín ni. ẹ sọ̀rọ̀ àǹtí Tóyìn ẹ jọ̀ọ́ a fẹ́ gbọ́rọ̀ yín. sẹ́rí bàbá yín wèrè tó wà lórí wọn ó tó gorodóòmù 10 ká parọ́ ká má sòótọ́ ká dagboru kò lè jọba bóyá wàyán lè da gbogbo òlú rú báwo ló yẹ máa fi rú nǹkan bẹ́ẹ̀ jọba ọba àbò bóyá máa jọba wọ́n ti gbadé tó wà lórí mi ọba fújì ni mo jẹ́ kò dẹ̀ sẹ́ni tó gbadé fújì lé wọn lórí o torí Barrister lọ́lọ́run gbé gbogbo iṣẹ́ yẹn fún ó dẹ̀ ti gbé fún Ayinde Òṣùpá àwọn kan ń tọra wọn ni so bàbá yín ẹni kó lọ sẹ́ńpẹ́ òun náà kú ti ní káwọn obìnrin lọ sẹ́ńpẹ́ rí so àwa náà fẹ́ kọrin ẹ̀yin obìnrin tẹ́ wà lórí ẹ̀yin bàbá ẹ sẹ́ńpẹ́ ọmọ yín ló kàn lóye yìí o ẹ̀yin bàbá ẹ sẹ́ńpẹ́ ẹ má bínú sí Dúpẹ́ ẹ má bínú. títí Dúpẹ́ tó Àjọkẹ́ lè mí jẹ́ o. ọmọ àbúrò fámìlì kan náà lè àti ṣebí dáàdi yín náà ni ọmọ ìyá ọmọ bàbá ni wá bàbá wa bàbá kan náà ló bí wa ọmọ ìyá wa ni bàbá kan náà ló bí wa. ẹ ṣe. ó ga o tis well next person ẹ sọ̀rọ̀. fine boy ló fẹ́ joyè ń sìn ọmọ kékeré hàn pàgbàlagbà hàn pé wọ́n ganusi ni bàbá yín fẹ́ lọ ṣe. ọ̀nà òwò fẹ́ tó máa lọ sí nursing home ọ̀nà òwò fẹ́ tó máa lọ sí nursing home lórí ìtẹ́. wọ́n ní wọ́n fẹ́ kọ́ nursing home sí àti maternity ward sẹ́gbẹ̀ẹ́ palace. Adélábí rí ẹ sọ̀rọ̀ mà. ọmọ àrífowó ṣe. irú kí lè yọ Adélábí ò lè rọrùn wọ́n lọ. irú kí lè yọ ọmọ àrífowó ṣe. ọgbẹ́ ewúrẹ́ dúdú ọmọrẹ́ lè bá. àwọn babaláwo wọn ló ń tẹ̀ wọ́n àwọn ṣẹlẹ̀ tó ń gbà àti àwọn babaláwo àtàfà àwọn náà tọ́ pé wàá ó tún ní wọn jáde fún ó ṣe mọ́sọ́ tí ó ní Adésọ̀yà ní sọ́ni ìsàtúrí sí i Adésọ̀yà látúrí sí i. kò ní da fún bọ̀dà yín o olórí burúkú ni bọ̀dà yín ẹ o. ẹ má ṣe pé ẹ má ṣe pé. àti Àjọkẹ́ wọn ní dáàdi Adésọ̀yà ló ń jẹ́ sí ṣé tòótọ́ ni. we can joke we can do that but ẹ má ṣe pé ẹjọ́ nítorí ọ̀dọ́. àti Àjọkẹ́ wọn ní ṣé tòótọ́ ni. ẹ fi mí lẹ̀ ẹ̀yin ò tẹ mọ́ bàtàrà bá ń ta. àti Adésọ̀yà ìjọjẹ́ kì í sọ̀rọ̀ ẹ má bínú. ẹ̀fọ́n lè mú bọ̀ bàbá yín wọ́n lè mú ọ̀la fẹ́ gbọ́. ó ní wọ́n jáde fún ó ṣe mọ́ Adésọ̀yà lọ tún jẹ́. èmi kéyìn gbórúkọ pálí wọn jáde fún yín owó kan pálí tó ń jẹ́ bí báyìí. bọ̀dá yẹn ọkùnrin yẹn kọ́ máa tó láì 30. àǹtí Àjọkẹ́ ẹ káalẹ́ o ẹjọ́ jẹ́ kí n sọ̀rọ̀ mọ́ mi nìkan jọ ẹ má bínú ẹnu iṣẹ́ ni mo wà mo kàn fẹ́ sáré sọ̀rọ̀ ọ̀rọ̀ táǹtì yẹn sọ ń ká mi lára ní kó dànà ẹ jẹ́ kí n kọ́kọ́ kí gbogbo ilé ẹ káalẹ́ sà ẹ káalẹ́ mà o ṣe rí ẹ má bínú opinion tèmi kan máa yàtọ̀ kékeré sí ti any other person one thing is. àgbọ̀yìn o. àgbọ̀yìn mọ́ o. àgbọ̀yìn o. àgbọ̀yìn. Adéláìdé continue jàre my dear sister. Sherry. àgbọ̀yìn princess. ẹ wò pé èmi kàn tẹ̀ fẹ́ kọrin lálẹ́ yìí. Okay, wọ́n ti fẹ́. Princess yẹn fi pàdé. Ayinde is a very nice person. Ṣé ọ̀nà. láti kẹ́ bọ́ọ̀lù ẹ̀kẹ́ tún padà wá. Okay. Mo ní Alhaji Wasiu Ayinde. Ṣé ìdàpọ̀ àwọn fẹ́ sọ positive thing ni? He's a very nice person.
lọ́dọ̀ tí yín o. Ó dá fáwọn tó dá fún náà. Ẹ má sọ̀rọ̀ lọ princess. Ẹni tó bá ti bú obìnrin ẹgbẹ́ mi kò sí ohun tó fi dá. Àti ẹ̀kọ́ èmi ń gbé tù. ẹ máa work ẹ máa wàṣẹ ìdí ẹni tí ṣe mọ̀ bẹ́ẹ̀ kò sí àǹtí ṣe understand.